Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Olúwabùkọ́lá Ayako, ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wà lórí ètò Kò sí Bíbí lẹ́nìí. Lórí ètò Kò sí Bíbí lẹ́nìí, ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run ògo yín ọlá ní forúkọ yín. A dúpẹ́ fún àánú àti ojú rere tí ẹ fi kà wá yẹ lẹ́nìí. A dúpẹ́ tí ẹ mú wa wà láyé àti ògo forúkọ yín. A dúpẹ́ nítorí pé ẹ kò jẹ́ kí a dẹ ẹni àgbégbìn. Ẹ kò jẹ́ kí a wà ní ọgbà wèrè. Ẹ kò jẹ́ ká wà ní ọgbà ẹ̀wọ̀n. Ẹ kò jẹ́ ká wà ní ilé ìwòsàn níbi tí wọ́n ti ń fomi fẹ̀jẹ̀ sí wa lára. A fi ògo forúkọ yín Olúwa, ẹ gbọ́ pé àti ìyìn wa. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lẹ́yìn bí ó bá ti gbé church wọn wọlé, má jẹ́ kó gbà tó sì jáde. Ó ṣe ayé ọkàn àti ara wa nínú títí àgbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Àmín orúkọ Jésù. Lórí ètò Kò sí Bíbí lẹ́nìí, kí ni ohun tí a ó gbé yẹ̀wò? Ohun tí a ó gbé yẹ̀wò náà ni Ogun Adoni Beseki apá kejì. Ogun Adoni Beseki apá kejì. Ogun Adoni Beseki apá kejì. Ní apá kìíní a ti gbé yẹ̀wò àwọn ohun tí Ogun Adoni Beseki yìí jẹ́. Apá kejì yìí, Ogun Adoni Beseki apá kejì yìí, subtitle ẹ̀ wá jẹ́ Tọ́jú Àtànpàkò rẹ. Tọ́jú àtànpàkò rẹ. A ti mọ̀ wípé Ogun Adoni Beseki ogun tí ó ń gé àtànpàkò dànù ni. Ogun tó ń gé ìrànwọ́ dànù ni. Ogun tó ń gé ògo dànù ni. Ẹ jẹ́ kí a mú bíbélì kíkà wá ibi tí a ti mú ní apá kìíní náà láò ti mú apá kejì. Ìwé àwọn onídàájọ́ orí kìíní ẹsẹ̀ ìkeje. Ìwé àwọn onídàájọ́ orí kìíní ẹsẹ̀ ìkeje tí ó kà báyìí pé Adoni Beseki sì wí pé 70 ọba ni èmi ti ké ní àtànpàkò ọwọ́ wọn àti ti ẹsẹ̀ wọn tí wọ́n ń sa oúnjẹ wọn jẹ lábẹ́ tábìlì mi gẹ́gẹ́ bí èmi ti ṣe, bẹ́ẹ̀ ni Olúwa ti san fún mi. Ẹ má jẹ́ ká dé gbogbo bẹ̀yẹn. Apá kẹta nìyẹn máa lọ fún. Apá kejì là ń gbéyẹ̀wò yìí. Ogun Adoni Beseki. Ogun Adoni Beseki, subtitle ilé wa sọ pé tọ́jú àtànpàkò rẹ. Ṣé a mọ̀ wípé Ogun Adoni Beseki ogun tó ń fi àtànpàkò ṣòfò ni? Ogun tó ń gé àtànpàkò dànù ni. A sì mọ̀ wípé tí ò bá ti sí àtànpàkò mọ́, ọwọ́ á dàbí ìṣáná ni. Ó ní tí ò bá sí àtànpàkò, ọwọ́ á dàbí ìṣáná. Ṣùgbọ́n tí àtànpàkò bá wà, ẹ̀rí beautiful, àṣẹ́rí look wonderful, helpful, ó rẹwà, ó dúró dáadáa, ó sì rí ìrànwọ́. Tí àtànpàkò bá wà báyìí, kò sí nǹkan tí mi ò ní lè mú. Màá mú. Ẹ bá fi nǹkan lé mi lọ́wọ́, màá rí mú dání dáadáa. Ó ní àtànpàkò mi lélẹ́yìí. Ṣẹ́rí, òun ni mo fi rí bíbélì yìí gbé dáadáa. Ṣùgbọ́n tí ò bá sí àtànpàkò, kò ní rọrùn láti rí gbé. Ṣẹ́rí, àpẹẹrẹ lélẹ́yìí. Ṣẹ́rí, tẹ bá mú àtànpàkò yìí, tẹ bá tọ́jú ẹ̀, ẹ wò. Ìgbà tí n bá fi máa gbé fún ìṣẹ́jú mélòó kan, ọwọ́ á ti máa ro mí. Ṣùgbọ́n tí àtànpàkò bá wà ńbẹ̀, ó ní kódà mo lè gbé fún wákàtí kan tí mi ì ní mọ̀ pé mo gbé nǹkan. Nítorí pé àtànpàkò wà ńbẹ̀, ìrànlọ́wọ́ wà ńbẹ̀, olùrànlọ́wọ́ wà ńbẹ̀, abánigbẹ́rù wà níbẹ̀. Ni mo sọ wípé tọ́jú àtànpàkò rẹ. Ogun Adoni Beseki. Ṣùgbọ́n part 2 apá kejì lélẹ́yìí, tọ́jú àtànpàkò rẹ. Kí ni àtànpàkò tí mò ń sọ nípa rẹ̀? Àtànpàkò tí mò ń sọ nípa ẹ̀ ni ó lè jẹ́ ọkọ rẹ ní àtànpàkò rẹ. Àtànpàkò rẹ, tọ́jú rẹ̀. Ó lè jẹ́ aya rẹ ní àtànpàkò rẹ. Ó jẹ́ kí n gbọ́ ìtàn kan tí mo gbọ́. Ìtàn obìnrin kan tó jẹ́ wípé ó jẹ́ obìnrin tó jẹ́ pé ó ní akíkanjú, ó ní agbára, ó ní owó, ó ní ọrọ̀. Ṣùgbọ́n bó ti lọ́rọ̀ tó, ṣé ẹ mọ̀ wípé Yorùbá máa ń pa òwe kan. Wọ́n ní á fún ẹlòmíràn, á fún ní irùngbọ̀n, á fún ní irun, wọ́n á wá jẹ́ kó pa lórí. Ṣùgbọ́n wọ́n á ní ìyà méjì ò lè jẹ èèyàn. Tí ò bá fún ní irùngbọ̀n, tí ò bá fún ní irun ara, á fún ní irun orí. Òwe yẹn mi tí ì rí pa dáadáa tó ṣe bí òwe ẹ̀yìn àgbà. Obìnrin yìí jẹ́ ẹni tó lọ́rọ̀, ó lówó. Ṣùgbọ́n ọkọ tó fẹ́, ọkọ yẹn ò ní owó. Ọkọ yẹn ò lówó. Ṣùgbọ́n bí ọkọ yìí ò ti lówó tó, ọkọ yìí jẹ́ ẹni tí ó lájò. Ó ní àjò. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé nígbà mìíràn Yorùbá sọ wípé àjò ju owó lọ. Kí ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀? Mo sọ pé tọ́jú àtànpàkò rẹ. Tọ́jú àtànpàkò rẹ. Àjò ju owó lọ nígbà mìíràn. Ṣé rí obìnrin tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí? Ó ní owó, ó ní ọlá, ó ní ọrọ̀, ó ní dúkìá, ó ní ohun púpọ̀. Ṣùgbọ́n ọkọ tó fẹ́, ó wá jẹ́ ẹni tí ò ní owó lọ́wọ́. Àwọn èèyàn wá bá pé ó rí wípé wọ́n á lọ sọ fún ọkọ yẹn ni o pé ó rí wípé ìyàwó ẹ ògo ẹ ló ń lò,
àṣeyọrí ẹ ló ń lò, ìbùkún ẹ ló ń lò, kíní kan rẹ ló ń lò. Pé kó kúrò ńlé, wọ́n ní kí ọkọ kó kúrò ńlé. Ìyàwó sì léléyìí nítorí pé ó jẹ́ ẹni tó bẹ̀rù Ọlọ́run. Ó bẹ̀rù Ọlọ́run, ó máa ń tọ́jú ọkọ yìí, gbogbo ohun ló fi dá lọ́lá, gbogbo ohun ló fi tẹ́ lọ́rùn, gbogbo ohun ló fi tẹ́ lọ́rùn. Ṣùgbọ́n àwọn ẹbí ọkọ yarí pé rárá o, ògo ọmọ àwọn ló ń lò, ọmọ àwọn kó kúrò ńbẹ̀. Ọkùnrin yìí ó wá kó kúrò lọ́dọ̀ ìyàwó ẹ̀ yìí o. Ṣùgbọ́n kàkà kéwì àgbọn wá dẹ̀ lára ọkùnrin yìí, ó wá le koko mọ́ lára. Obìnrin tí a sì ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, kàkà kó wálẹ̀, pípele ló ń pele sí o, owó ẹ̀ ń pọ̀ sí, ọrọ̀ ẹ̀ ń pọ̀ sí, bẹ́ẹ̀ ló ń lọ síwájú, bẹ́ẹ̀ ló ń tẹ̀síwájú. Ṣùgbọ́n ọkùnrin tó kó kúrò nílé tó náà lo àìsíkí òun yìí o, kò sí rírí torí o. Kódà àwọn ẹbí ẹ̀ tí wọ́n sọ pé kó kúrò nílé, àwọn yẹn wọ́n ti ẹ̀ ṣe bíi pé àwọn rí mọ́. Ìyá wa jẹ́ mọ́pọ̀mọ́pọ́mọ́ ètí ẹ̀ ni mo ṣe sọ wípé tọ́jú àtàǹpàkò ẹ. Àtàǹpàkò ẹ ó lè jẹ́ ìyàwó rẹ ní àtàǹpàkò ẹ, tọ́jú ẹ̀, máa ṣèkẹ́ ẹ̀. Ó lè jẹ́ ọkọ ẹ ní àtàǹpàkò ẹ. Mo ní ẹ̀gbọ́n kan, ẹ̀gbọ́n mi obìnrin, ó jẹ́ ẹni tó jẹ́ wípé Ọlọ́run ṣàánú fún ẹni tó fẹ́. Ẹni yẹn máa ń ṣe ìtọ́jú ẹ̀ lójú nímú ni. Gbogbo bísínẹ̀sì ẹ̀ ó ti ní oye tó yà sọ́tọ̀ fún lọ́dọọdún pé bísínẹ̀sì ìyàwó òun lélẹ́yìí máa lọ fún. Bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ dẹ̀ ń lọ sókè, lọ́wọ́ ẹ̀ ń lọ sókè. Ṣùgbọ́n àwọn ẹbí wa bá pé ọkọ ẹ̀ èèyàn burúkú ni o. Ẹgbọ́n nǹkan tí ẹ̀gbọ́n mi sọ pé ẹ wo bó ṣe jẹ́ èèyàn burúkú yẹn gan-an ló jẹ́ kí òun máa fẹ́. Pé ẹ ṣàfilẹ̀ jẹ́ kó jẹ́ èèyàn burúkú yẹn. Pé bó ṣe jẹ́ èèyàn burúkú yẹn gan-an nínú ṣe ń dùn sí i. Nítorí àwọn tí wọ́n wá bá yẹn, àwọn àparò kan ọ̀gán jù kan lọ ní. Wọ́n fẹ́ gé àtàǹpàkò ẹ̀ kúrò ní. Torí wọ́n mọ̀ wípé ọkùnrin yẹn òun ni olùgbédìde ẹ̀, òun ni aláàánú ẹ̀, òun ni alátìlẹ́yìn, òun ni backbone, òun ni supporter, òun ni strength, òun lágbára. Wọ́n wá fẹ́ yẹ ọkùnrin yẹn kúrò lẹ́yìn, wọ́n fẹ́ convince ẹ̀gbọ́n mi yìí. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé kò gbà sí wọn lẹ́nu. Ó ní ẹ ṣáà fi òun sílẹ̀, ẹ jẹ́ kóun wà bóun ṣe wà yìí. Ṣé ẹ rí bó ṣe jẹ́ èèyàn burúkú yẹn tó ń dúró tì í, tí ayé òun sì ń lọ síwájú, ẹ fòun lẹ̀ bẹ́ẹ̀. Ṣé o mọ̀ wípé àwọn kan wà ń ta tó jẹ́ wípé ìgbádùn tó ń gbà yẹn inú bí wọn ó ń bí wọn nú. Gbogbo ọ̀nà tó fi máa yẹjú ẹ kúrò làwọn gan wá torí pé àwọn gan fẹ́ wọlé. Nítorí ẹ̀ ní ọ̀rọ̀ àwọn obìnrin mìíràn ṣe máa ń ká mi lára, táwọn máa fi ọkọ wọn wé ọkọ ẹlòmíì. Bàbá alágbájá bó ṣe ń ṣe leléyìí, ṣé o bàbá alágbájá wọ́n á máa sọ̀rọ̀ sọ́kọ wọn lé. Bàbá alágbájá ó ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò ní o, ó gbé fún ìyàwó ẹ̀. O mọ ibi tí ọ̀rọ̀ owó mọ́tò ti wá ni. Kó tó ra mọ́tò fún ìyàwó ẹ̀, o mọ nǹkan tójú ti rí ni. Wọ́n ní kí góòlù tó dán ti laná kọjá. O mọ̀ wípé àtàǹpàkò ẹ lọ́kọ ẹni. Ó yẹ kó tọ́jú ẹ̀ kó dì í mú sísí. Má jẹ́ kí àwọn kan wá fi búrẹ́dì kọ́ ẹ lómi ọbẹ̀. Ẹni tó jẹ́ wípé owó tó ń gbà ní owó ọbẹ̀ lóṣù, òun ni wọ́n ń gbà lọ́sẹ̀. Ó tún wá sọ fún ẹ wípé owó tọkọ ẹ ń fún ẹ kéré. Ìwọ náà sì gbọ́rọ̀ sí lẹ́nu. O tètè yá ní pé kó máa lọ. Kó sọ pé màdàrú máa lọ, màdàrú máa lọ, kó má dalé onílérú, màdàrú máa lọ. Tọ́jú àtàǹpàkò ẹ, tọ́jú àtàǹpàkò ẹ. Má jẹ́ kí Ogun Adoni Beseki kó borí ẹ. Má jẹ́ kí Ogun Adoni Beseki kó gba àtàǹpàkò lọ́wọ́ ẹ. Mo sọ fún ẹ, ọmọ ẹ ń gbà mí lè jẹ́ àtàǹpàkò ẹ. Pàápàá jùlọ àwa òbí, àwa ìyá. Àwọn ọmọ wa ń gbà mí àtàǹpàkò wa náà jẹ́. Àwọn ọmọ tó máa ń mú owó wá fún wa, máa ń mú ọrọ̀ wá fún wa. Àwa tí wá ṣẹ̀ṣẹ̀ gbé, ẹ raṣọ yìí o, ìyá alágbájá, wo ọmọ mi tó wà nílùú òyìnbó ló raṣọ eléyìí fún mi o, òun ló gbé fún mi. Wàá tún wá mú ẹjọ́ ọmọ ọlọ́mọ, wàá lọ fi sùn kà. Wàá lọ fẹjọ́ ọmọ ọlọ́mọ sùn kà. Ó fẹ́ kán dá dúró ni, ìkà máa dá ọmọ yẹn dúró, má máa dúrójọ́ ọmọ ẹ kiri mọ́. Kódà tó o bá bímọ mẹ́ta, tí ìkan bá ń ṣe dáadáa nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta, má jẹ́ kí àwọn méjì tó kù mọ̀, má jẹ́ kán gbọ́. Torí tínú bá bí wọn, wọ́n lè dá ẹyọ kan ṣoṣo tó ń ṣe dáadáa yẹn, wọ́n lè dá dúró. Nítorí pé wọ́n mọ̀ wípé òun ló ń fún ọ lówó jù, òun ló jẹ́ ìdùnnú rẹ jù, inú ẹ dùn sí yẹn jù. Gbogbo ìgbà ló sì máa ń gbàdúrà fún yẹn. Àwọn méjì tó kù lè fẹ́ dá ẹ dúró. Má jẹ́ kí wọ́n mọ̀. Bíbélì tó sọ wípé ohun tí ọwọ́ ọ̀tún ẹ bá ṣe, má jẹ́ kọ́wọ́ òsì ẹ mọ̀. Ó máa ní nǹkan tó ń sọ. Ó máa ní ìtumọ̀ tó fún ẹ.
má mà jẹ́ kí wọ́n gé àtàǹpàkò ẹ yìí, má mà jẹ́ kán gé kúrò. Tán bá ti gé àtàǹpàkò yìí kúrò wàhálà máa nì. Tí àtàǹpàkò yìí bá ti kúrò wò ó sórí ọwọ́ á dàbí igi wò kò wúlò mọ́. Má jẹ́ ń gé àtàǹpàkò ẹ kúrò, tọ́jú àtàǹpàkò ẹ o. Ó lè jẹ́ ọmọ ẹ tó ń fowó ránṣẹ́ sí ẹ nílùú òyìnbó ní àtàǹpàkò ẹ. Tó bá jẹ́ òun ní àtàǹpàkò ẹ, má rojọ́ ẹ̀ fẹ́ lòmíì, má rojọ́ ẹ̀ fọ́rẹ̀ẹ́. Ṣẹnu nígbọ́lágún. Ṣẹnu nígbọ́lágún o. Yorùbá náà ló pòwe tó sọ wípé tíṣu ẹni bá ti ta kí là ń ṣe, àáfọwọ́ bò jẹ ni. Iṣu ti ta torí ó ti ta báyìí, ṣùgbọ́n tó bá ṣí ọwọ́ kúrò táyé bá rí pé iṣu lágbájá ló ta báyìí, wọ́n á gé àtàǹpàkò yìí kúrò. O sì mọ̀ wípé àtàǹpàkò yìí òun ni ẹwà rẹ, òun ni ìrànlọ́wọ́ rẹ, òun ni igi lẹ́yìn ọgbà rẹ. Ó lè jẹ́ ọmọ rẹ ni, ó lè jẹ́ ọkọ rẹ ni, ó lè jẹ́ aya rẹ ni, kódà ó lè jẹ́ òbí rẹ ni. Àtàǹpàkò rẹ kíyèsára, má jẹ́ kí wọ́n gé kúrò, torí tí wọ́n bá gé kúrò ṣé o mọ̀ wípé ojú àpá kò lè jojú ara o. Tí wọ́n bá ti gé àtàǹpàkò yìí kúrò wò ọwọ́ yìí ó ti useless. Olóyìnbó ló sọ bẹ́ẹ̀, wọ́n á ló useless. Jọ mo bẹ̀ ọ́ ni, má jẹ́ kí ayé gé àtàǹpàkò rẹ kúrò. Tọ́jú àtàǹpàkò ẹ. Ó lè jẹ́ aya rẹ ni, ó lè jẹ́ ọmọ rẹ ni, ó lè jẹ́ ọkọ rẹ ni, ó lè jẹ́ òbí rẹ ni, kódà ó lè jẹ́ ọ̀rẹ́ rẹ ni. Ó lè jẹ́ ọ̀rẹ́ rẹ ni àtàǹpàkò rẹ. Má jẹ́ kán gé kúrò. Má máa rojọ́ olùrànlọ́wọ́ rẹ ni tó ràn ẹ́ lọ́wọ́. Ẹlòmíràn tó bá ti dáàrin èrò báyìí, ráṣọ tí mo wọ̀ sọ́rùn yìí, ọ̀rẹ́ mi tó wà ní UK òun ló ránṣọ yìí ló fi ránṣẹ́ sí mi, òun ló rà á tó gbé fún mi, kìnìkan nọ́mbà ẹ̀. Ẹ jẹ́ ká máa sọ ẹnu wa. Àtàǹpàkò yìí ẹ má jẹ́ gé kúrò, torí Ogun Adoni Beseki, ogun tó ń mú àtàǹpàkò kúrò ní. Àtàǹpàkò yìí sì ní ìrànlọ́wọ́, òun ló jẹ́ kí ẹwà kó wà lọ́wọ́ báyìí. Orí ṣẹ́rí ẹwà wà ń bẹ̀ toró pé, ṣùgbọ́n tí ò bá ti ṣe lè ń bẹ̀ tó bá ti kúrò wò ṣánṣán báyìí ló máa rí, kò sí ẹwà kankan ń bẹ̀ mọ́. Àtàǹpàkò ẹ ní ẹwà rẹ, òun ni ògo rẹ, òun ni àtìlẹ́yìn rẹ, òun ni ó ń ràn ẹ́ lọ́wọ́ wò ó. Tó bá fẹ́ mú nǹkan wò ó, òun lá jẹ́ kó rí mú báyìí nítorí àtàǹpàkò wà ń bẹ̀. ṣùgbọ́n tí ò bá ti sí àtàǹpàkò yìí, gbìyànjú ẹ̀. Ìgbà tó bá fi máa gbé láàrin ìṣẹ́jú 5 wàá ti rí wípé apá máa kún ẹ torí àtàǹpàkò ti kúrò. Má jẹ́ mú àtàǹpàkò yìí kúrò jọ̀ọ́, má jẹ́ mú kúrò. Ẹnu kíyèsí ọ̀rọ̀ ẹnu rẹ, nítorí pé àwọn tó ń sọ, àwọn tó ń wá ọ, ibi ẹnu ẹ náà ti máa mú ọ. Àwọn tó fẹ́ mú àtàǹpàkò yìí kúrò, ọ̀rọ̀ tó bá sọ lẹ́nu ló máa fún wọn láàyè láti jẹ́ kí wọ́n rí àtàǹpàkò yìí mú kúrò. Má jẹ́ rí àtàǹpàkò yìí mú kúrò, nítorí ògo rẹ ni o, ẹwà rẹ ni o. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ o. Àwa ìyá ẹ jẹ́ ká kíyèsára lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa. Àwọn ọmọ wa àtàǹpàkò wọn ni wọ́n, àwọn ni ẹwà wa, àwọn ni alátìlẹ́yìn wa, àwọn ni olùrànlọ́wọ́ wa. Ẹ má jẹ́ á máa rojọ́ wọn káàkiri. Má rojọ́ ọmọ ẹ fún ọ̀rẹ́ ẹ mọ́. Ọmọ mi ó ti wà ní England, ó ti wà ní Canada, ó ti wà ní Russia, ó ti wà ní Britain, ó ti wà ní US, báyìí ló ṣe ń ṣe, ó ti rẹ́ sí multinational company. Má jẹ́ kí ayé gé àtàǹpàkò yìí kúrò. Má jẹ́ ń kọ̀yìn ọmọ yìí sí ẹ, má jẹ́ ń gé àtàǹpàkò yìí kúrò. Kíyèsára, tọ́jú àtàǹpàkò ẹ, tọ́jú àtàǹpàkò ẹ, tọ́jú àtàǹpàkò ẹ. Mo lérò wípé orí ẹ̀kọ́ kan àbí òmíràn kan nínú ohun tí mo ṣe lénìí yìí. Ẹ jẹ́ gbàdúrà, ẹ jẹ́ sọ pé bàbá mi, gbogbo ogun tó fẹ́ gba àtàǹpàkò lọ́wọ́ mi, gbogbo ogun tó fẹ́ gba àtàǹpàkò lọ́wọ́ mi, tó fẹ́ sọ mí di ẹni yẹpẹrẹ, ọ̀run lu gbogbo ogun náà bolẹ̀ lénìí, ọ̀run lu gbogbo ogun náà bolẹ̀ lénìí, ọ̀run lu bolẹ̀ lónìí, ọ̀run lu bolẹ̀ lónìí. Jésù Olúwa wa, àmín. Sọ pé bàbá mi, gbogbo ogun tó lóun fẹ́ sọ mí di ẹlẹ́lẹ́yà, tó fẹ́ gba àtàǹpàkò lọ́wọ́ mi, kó sọ mí di ẹlẹ́lẹ́yà,
kó sọ mí di ẹni tí ò lógo mọ́, ẹni tí ò láyọ̀ mọ́, nítorí tí àtàpàkò bá ti kúrò ọwọ́ á di yẹpẹrẹ. Gbogbo irú ẹni bẹ́ẹ̀ Olúwa bá mi fi wọ́n ṣètùtù ògo mi. Gbogbo ẹni tó fẹ́ gba àtàpàkò mi lọ́wọ́ mi, tó fẹ́ sọ mí di ẹni yẹpẹrẹ, Olúwa bá mi fi wọ́n ṣètùtù ògo mi, fi wọ́n ṣètùtù ògo mi. Gbogbo àwọn tó fẹ́ gbọmọ mi lọ́wọ́ mi nítorí àtàpàkò mi ni àwọn ọmọ yìí jẹ́, lórúkọ Jésù. Gbogbo àwọn ẹni bẹ́ẹ̀ ó yá fi wọ́n ṣètùtù ògo àwọn ọmọ mi, fi wọ́n ṣètùtù ògo àwọn ọmọ mi, fi wọ́n ṣètùtù ògo àwọn ọmọ mi, fi wọ́n ṣètùtù ògo àwọn ọmọ mi. Jésù Olúwa wa, àmín, àmín, àmín ní orúkọ Jésù. Mo lérò wípé o gbádùn kò sí mímì tí mo mú wá lénìí. Tọ́jú àtàpàkò rẹ o, ọmọ ẹ o lè jẹ́ àtàpàkò ẹ. Àwọn ọmọ rere tí Ọlọ́run fún mi, àtàpàkò mi ni wọ́n. Bàbá rere, ọkọ ìyá rere, àtàpàkò mi ló jẹ́. Ẹ̀yin ọ̀rẹ́ yìí náà, ẹ̀yin ọ̀rẹ́ ìyá rere, ẹ̀yin ènìyàn rere, ọ̀rẹ́ ìyá rere, àtàpàkò mi ni yín lórúkọ Jésù. Ọ̀tá ò ní gbà yín lọ́wọ́ mi. Olúbùkọ́lá Yakótẹ́mi sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mímì lénìí. Ẹ máa subscribe sórí YouTube channel wa o. Lórúkọ Jésù ẹ̀ ní wówó tí o, iná ò ní tọ́wọ́ yín, owó tẹ́ fi ń ra dátà kò ní gbẹ. Nígbà tí a tún máa pàdé lọ́jọ́ mìíràn, ọjọ́ rẹ lórí ètò Kò Sí Mímì, ìpàdé wa bí oyin ó dàbọ̀.